a kí gbogbo apapátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel.
ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún Àtàgà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún Àtàgà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún Àtàgà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún Àtàgà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní
sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè.
ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo ẹni olùfẹ́ ọkọ̀ pátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fi wálẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo ẹni olùfẹ́ ọkọ̀ pátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fi wálẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo ẹni olùfẹ́ ọkọ̀ pátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fi wálẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo ẹni olùfẹ́ ọkọ̀ pátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fi wálẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo ẹni olùfẹ́ ọkọ̀ pátá lápapọ̀.
Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Òṣùré bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Òṣùré apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Òṣùré fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Òṣùré bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Òṣùré apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Òṣùré fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Òṣùré bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Òṣùré apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Òṣùré fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Òṣùré bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Òṣùré apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lé, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà Quadri Òṣùré fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Òṣùré bá máa jáde síta fún yín sórí YouTube channel.
ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé According Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà According Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí According Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé According Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà According Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí According Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé According Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà According Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí According Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé According Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà According Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí According Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé According Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní
sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè.
ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ ọkùnrin pátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ ọkùnrin pátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ ọkùnrin pátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ ọkùnrin pátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tiwa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kàn lálẹ́ yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtàkà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ ọkùnrin pátá lápapọ̀.
Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò lè máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel.
ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tí wàá yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tí wàá yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tí wàá yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fúwálẹ̀, yóò máa dúró tí wàá yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tẹ́ fẹ́ kó drop fún àtàkà Quadri Show fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín lólùfẹ́ ọkọ̀ pátápátá lápapọ̀. Ẹ wò ó, a kí gbogbo apápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tí wàá yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wò ó, mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní
sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tí wa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtẹ̀gà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tí wa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtẹ̀gà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tí wa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtẹ̀gà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tí wa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtẹ̀gà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ bá wa share fídíò yìí o, yóò máa kọ́ra lẹ̀, yóò máa kárùn oko, yóò lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àtẹ̀gà kọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣe gidi gan gbogbo yín olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo akí gbogbo apapata lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tiwa, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé, ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni, kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tí wa, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè.
ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kọ́ra lé yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àti àkọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kọ́ra lé yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àti àkọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kọ́ra lé yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àti àkọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí gbogbo yín sì máa láǹfààní sí dáadáa láti rí wò nígbàkigbà tí ó bá fi lè jáde síta fún yín sórí YouTube channel. Àwọn dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè kò máa ní fún wa lẹ̀, yóò máa dúró tì wá, yóò sì máa ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ yóò sì máa ràn wá ṣe láṣẹ Elédùmarè. Ẹ bá wa share fídíò yìí o, fídíò máa kọ́ra lé yóò máa kárùn oko, yìí lè máa dé everywhere káàkiri àgbáyé. Kẹ̀dẹ̀ bá wa sọ ọjọ́ tí ẹ fẹ́ kó drop fún àti àkọ́ lójú fún wa sórí YouTube channel. Ẹ ṣé gidi gan gbogbo olólùfẹ́ wa pátápátá lápapọ̀. Ẹ wo a kí gbogbo wa pátápátá lápapọ̀ pé ẹ ṣeun gidi gan ni. Elédùmarè yóò máa dúró tì wá, yóò máa gbé wa ga, yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa ràn wá ṣe. Ẹ bá gbàgbé ẹ bá wa share fídíò yìí, yóò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín tètè máa rí update nípa anytime tí Quadri Show bá máa jáde síta fún yín sórí YouTube channel. Ẹ wo mo kàn ní kí n já gbogbo yín tán ni kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nípa pé Quadri Show apá kọkànlá láìpẹ́ láì jìnnà yóò jáde síta fún yín tí